àsìkò yìí níbikíbi ìdẹ bá ti láǹfààní àti máa wò wá lórí ìkànnì Àròlé bàbá 1010 TV news náà láwà tá a ti mú ìròyìn wá fún wa fún ti àṣálẹ́ tèmi. Orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè. Ojú tẹ fún wa ojú náà ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ ròyìn wa etí náà ò ní di. Ẹ gbọ́ àwọn ìròyìn náà ní ṣókí. Ó kéré tán ènìyàn 10 ti ràjò àrèmábọ̀ nígbà tí àwọn méje mìíràn fi ara pa yánmayànma níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé lójú òpópónà Èkó sí Abẹ́òkúta. A yóò ṣí bọ́dà fún sìmẹ́ǹtì kíkó wọlé bí ẹ bá kọ̀ láti tẹ̀lé òfin àti àṣẹ tí ìjọba àpapọ̀ fi lélẹ̀. Ìjọba àpapọ̀ ò ní ó fi ọ̀rọ̀ náà léde fún gbogbo àwọn oníléeṣẹ́ sìmẹ́ǹtì lórílẹ̀‐èdè yìí. Ọwọ́ àjọ civil defence ti tẹ àwọn ọ̀rẹ́ méjì kan lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ tó tún mú ìpànìyàn dání. Wọ̀nyí ni a yóò máa gbéyàwó fún ti àṣálẹ́ yìí. Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. Ó kéré tán ènìyàn 10 ti ràjò àrèmábọ̀ táwọn méje mìíràn sì farapa níbi ìjàmbá ọkọ̀ èyí tó wáyé lójú òpópónà Èkó sí Abẹ́òkúta ní òwúrọ̀ òní tí ń ṣe ogúnjọ́ oṣù kejì ọdún 2024 àtàwọ̀ yìí. Ó ní ìròyìn fi léde fún wa wípé ìjàmbá ọkọ̀ èyí tó gba ẹ̀mí ènìyàn 10 ni ó wáyé lójú òpópónà márosẹ̀ tó wà ní ojú ọ̀nà Èkó sí Abẹ́òkúta. Wọ́n ní ìjàmbá ọkọ̀ náà ni ó wáyé ní agbègbè Kéré ní ìjọba ìbílẹ̀ Ewékòró. Ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ìyún Florence Okwe ó ní ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé àwọn gba ìpè wípé ìjàmbá ọkọ̀ náà ó ní ó ṣẹlẹ̀ tí àwọn sì débẹ̀ tí àwọn rí wípé awakọ̀ ọ̀hún ó ní wọ́n sọ wípé ó wa ìwàkuwà tó sì gba ojú ọ̀nà yìí tí kò yẹ kí ó gbà tí ó fi wa àwọn ènìyàn pàápàá ohun alára bọ́ sí ẹnu tirẹ́là léyìí tí ó gba ẹ̀mí ènìyàn 10 tí àwọn 6 míì tí wọ́n fi ara pa. Wọ́n ṣe ní àlàyé wípé ọkùnrin 6 ló wà lára àwọn tí wọ́n jẹ́ ọlọ́run nípè nígbà tí obìnrin 4 tí wọ́n wà lára àwọn tí wọ́n ta tẹ́rú ní ìpá. Bákan náà ni wọ́n sọ wípé àwọn 6 tó kù tí wọ́n fi ara pa ó ní àwọn ti gbé lọ sí ilé ìwòsàn èyí tó wà ní ilé ìwòsàn ìjọba ní ìlú Ìjàyè tí àwọn sì gbé òkú àwọn tí wọ́n jẹ́ aláìsí lọ sí ilé ìgbókùpamọ́sí léyìí tó wà ní Láńtòrò Abẹ́òkúta. Wàyí o iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò wọ́n ti wá ṣe ní àlàyé wípé kí gbogbo awakọ̀ kí wọ́n máa fi pẹ̀lẹ́kùtù kí wọ́n máa fi ṣe ohun gbogbo tí wọ́n bá ń ṣe pàápàá lásìkò yìí torí pé kí ni ẹ̀mí ènìyàn báyìí ó ju ohunkóhun lọ pé kí wọ́n fi pẹ̀lẹ́kùtù kí wọ́n máa fi wa ọkọ̀ lójú òpó. A yóò ṣí bọ́dà fún sìmẹ́ǹtì kíkó wọlé. Ìjọba àpapọ̀ ló sọ èyí di mímọ̀ níbi ìpàdé kan èyí tó wáyé láàrin mínísítà fún ètò ilé àti ìdàgbàsókè ìlú ìyún Ahmed Dangiwa ni ó fi ìdí ìròyìn náà múlẹ̀ nígbà tí wọ́n ṣe ìpàdé pàjáwìrì pẹ̀lú àwọn tí wọ́n ń ta sìmẹ́ǹtì ní ìlú Àbújá ní ogúnjọ́ ní èní tí ń ṣe ogúnjọ́ oṣù kejì ọdún 2024. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣe ní àlàyé wípé gbogbo àwọn tí wọ́n ń ta sìmẹ́ǹtì ọ̀hún àwọn tí wọ́n ń ṣe sìmẹ́ǹtì jáde ó ní àwọn ti jọ ṣe ìpàdé ṣùgbọ́n tí gbogbo tí àwọn jọ sọ tí ó fi orí sánpọ́n ó ní kò sí tí ó dí ìjọba lọ́wọ́ láti ṣí bọ́dà fún sìmẹ́ǹtì tí ó fà á tí wọ́n fi tì í tẹ́lẹ̀ ni pé kí àwọn lè máa ta sìmẹ́ǹtì èyí tá a ṣe nílé wa. Ó ní nígbà tí ohun gbogbo ti wá di rántó báyìí tí wọn kò gbọ́n tí ìjọba ń sọ wípé kò sí ẹni tó lè yẹ ìjọba lọ́wọ́ wò bí àwọn bá ṣí bọ́dà láti máa fi kó sìmẹ́ǹtì wọlé wípé yóò kàn bá ọrọ̀ ajé àwọn onísìmẹ́ǹtì ti ilẹ̀ yìí jẹ́ ni tí wọ́n bá kọ̀ tí wọn kò bá gbọ́ ohun tí ìjọba tí ó ń sọ fún wọn. Ó wá ṣe ní àlàyé wípé iléeṣẹ́ sìmẹ́ǹtì tí ń ṣe BUA ni àwọn ti jọ ṣe àpérò tí ó sì ti gbà láti gbé sìmẹ́ǹtì rẹ̀ wá sí iye owó tó tó 7,000 sí 8,000 náírà. Ó ní kí ni àwọn oníléeṣẹ́ sìmẹ́ǹtì tó kù wá fi ṣe orí tí BUA ò fi ṣe tí àwọn fi wá ń lagídí wípé àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà látàrí pé ohun gbogbo ó ní ó ti di ọ̀wọ́n gógó.
ó ṣe ní àlàyé wípé gbogbo ohun tí wọ́n fi ń ṣe sìmẹ́ǹtì yìí òun ni ó já sí wípé ilẹ̀ wa báyìí òun ni wọ́n ti ń wú wọn jáde tí kì í ṣe èyí tí wọ́n ná ọ̀wọ́n gógó owó lé lórí kí wọ́n tó rí. Ó ní gbogbo àwọn irinṣẹ́ tí wọ́n lò bíi máṣíìnì náà tí wọ́n fi ń ṣe sìmẹ́ǹtì òun ni èyí tí wọ́n ti rà láti ọlọ́jọ́ pípẹ́ tó já wípé pọ́kúlówó ẹ̀ òun ni wọ́n rà tó wá di wípé wọ́n wá ń gbé ọrùn lé títa sìmẹ́ǹtì wọn lásìkò yìí. Ó ti sọ ní àlàyé wípé ìjọba ó fún wọn ní gbèdéke àsìkò díẹ̀ láti tún àárọ̀ àti ọ̀dọ̀fin inú wọn pa, bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò ṣí bọ́dà fún sìmẹ́ǹtì kíkó wọlé. Ọwọ́ àjọ civil defence ti tẹ àwọn ọ̀rẹ́ méjì kan lórí ẹ̀sùn ìpànìyàn. David àti Saviour ó ní ọwọ́ àwọn àjọ civil defence ti tẹ̀ lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìpànìyàn tí wọ́n fi kàn wọ́n ní àwọn méjèèjì tí wọ́n jẹ́ ọ̀daràn yìí ó ní wọ́n fi ipá bá Comfort James tó jẹ́ ẹni ọdún mẹ́rìndínlógún tí ó yan iṣẹ́ aṣẹ́wó láàyò ní ṣíṣe. Wọ́n ní agbègbè Ìkẹ́rẹ́ ní Adó Èkìtì ó ní ìṣẹ̀lẹ̀ láabi yìí ni ó ti ṣẹlẹ̀ nígbà tí David àti Saviour tí wọ́n tan obìnrin tó mú iṣẹ́ aṣẹ́wó ní ọ̀kúnkúndùn yìí tí wọ́n tàn wọ inú igbó kan tó wà ní tòsí ilé ìtura kan. Wọ́n ní ibẹ̀ ni wọ́n ti bá a lò pọ̀ tí ó sì tẹ́ wọn lọ́rùn dáadáa kó tó di wípé wọ́n gba ẹ̀mí ní ẹnu rẹ̀. ẹni tó jẹ́ kọ̀mándàǹtì fún àjọ civil defence ní ìlú Èkìtì ìyún Sunday Agboola ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó wáyé ní ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2024 tí a wà yìí. Ó ní àwọn ọ̀daràn náà lẹ́yìn tí wọ́n fi ipá bá obìnrin náà lò pọ̀ dáadáa ó ní wọ́n tún wá ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ wípé kí wọ́n wá fi owó béèlì rẹ̀ níbi tí àwọn jí gbé sí ní owó tó tó mílíọ̀nù kan náírà. Ó ní nígbà tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọn kò rí owó fi sílẹ̀ ó ní wọ́n bá yín arábìnrin yìí lọ́rùn tí wọ́n sì gba ẹ̀mí rẹ̀. Ó ṣe ní kọ̀mándàǹtì ń ṣe ní àlàyé wípé ní tí ó jẹ́ kí àṣírí wọn kí ó tú ní fóònù ìbánisọ̀rọ̀ èyí tí ó jẹ́ ti Comfort tí wọ́n ṣe kúpa yìí òun ni ó wà lọ́wọ́ àwọn ọ̀daràn méjèèjì yìí tí wọ́n ń lò. Wọ́n ní látàrí rẹ̀ ni àwọn fi tọpinpin láti ṣe ìwádìí tí ọwọ́ sì ti tẹ̀ wọ́n báyìí. Wọ́n ní àwọn méjèèjì ti wà ní àhámọ́ àjọ náà tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Wọ́n ní bí àwọn bá ti rí òkodoro ọ̀rọ̀ náà ni àwọn yóò ta kété wọn tí àwọn yóò wá ọkọ wọn lọ sí ilé ẹjọ́ níbi tí wọ́n yóò ti lọ gba ìdájọ́ òdodo lórí ìwà láabi èyí tí wọ́n wù. A kò ní rí jù báyìí lọ fún ti àkókò yìí tá a fi máa ṣe ẹnu wa ní dédé síbí. Ẹ tún pàdé wa lọ́la nígbà tá a máa mú ìròyìn míì wá fún wa lọ́tùnlọ́tùn lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV News. Ẹ subscribe síbẹ̀ kẹ́ follow kẹ́ share rẹ̀ kẹ́ lè máa rí ìròyìn àjàbalẹ̀ lórí bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà kẹ́ subscribe sórí ìkànnì Àrólé Bàbá 1010 TV 1 kẹ́ lè máa rí gbogbo oríṣiríṣi ètò nípa ìdásílẹ̀ ọmọ Oòduà. Ojú tẹ́ fún òwò ní fọ́ gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan sí kó tó di ọ̀la èmi àti ẹ̀yin a ò ní di òkú a sì ní di ẹni àkọlẹ̀bù. Ó dàbọ̀.